èèyàn mi nílé, mo fẹ́ ṣàlàyé fún nípa Gramphene. Ó easy gan. The only thing tẹ́ kàn ṣe ni pé ẹ register pẹ̀lú Facebook yín àbí email yín. Tẹ́ bá ti wá register, iṣẹ́ tẹ́ kàn máa ṣe lórí Gramphene ni pé ẹ máa free rows, wọ́n fún yín ní gram, smart contract ní gram, ẹ wo fídíò, wọ́n fún yín ní gram. Bákan náà ẹ máa play lotto. Tẹ́ bá ti ṣe yìí, free gram ni, ẹ ní fowó register, ẹ ní fi kankan register, ọ̀fẹ́ ni wọ́n máa fún yín. Tó yín bá ti wá pé 500 gram, ẹ ní láti gba owó yẹn. 500 gram equivalent $1,000 ni. Tẹ́ bá ti, ó dẹ̀ easy gan, ẹ lè send sí account yín, ẹ lè send sí Mastercard, ẹ lè send Visa card, any card ẹ lè send, ẹ dẹ̀ máa gbà. Mo fẹ́ kẹ́ register pẹ̀lú link yìí, ẹ̀yin èèyàn mi. Ó wà very important. Owó ọ̀fẹ́ lélẹ̀. This is an opportunity for you. Grab your own now.